bí ẹ bá ń bára yín sùn ẹ máa lo rọ́bà ìdáàbòbò. Àwọn wo ló nílò àṣírí tí mò ń tú lọ́wọ́lọ́wọ́ yìí? Ìyẹn ni gbogbo àwọn tó ti ṣi ọkọ̀ wọ̀, àwọn tó ti fẹ́ ìpín ìràwọ̀ tí ò bá tiwọn mu, tí ẹ sì fẹ́ ọ̀nà àbáyọ. Àwọn ọ̀nà àbáyọ kan wà tó jẹ́ pé kò nílò àdúrà, ó kàn nílò technique, ọgbọ́n. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn mi ṣègbé nítorí wọn kò ní ìmọ̀. Àṣírí ìràwọ̀ tó rèé: bí ẹ bá ń bá ara yín sùn ẹ máa lo rọ́bà ìdáàbòbò. Má sọ àwọn àṣírí díẹ̀, ṣùgbọ́n a lè tú gbogbo ẹ̀ tán. Torí àwọn kan wọ́n kàn follow wa láti máa get information, àwọn náà ló máa sọ tiwọn. Tó bá tún sọ ọ̀nà ìjọ ẹ̀kọ́ tó máa sọ pé kudos to my boss, wọn ní sọ yẹn, wọ́n máa tún máa sọ̀rọ̀ against boss wọn ni. Bẹ́ẹ̀ bá ń bára yín sùn ẹ máa lo rọ́bà ìdáàbòbò. Ìyẹn gbogbo ẹ̀yin tí ìràwọ̀ yín ò bára mu, bóyá bí ìràwọ̀ iná tó fẹ́ ìràwọ̀ omi, àfi bóyá bí ìràwọ̀ omi tó fẹ́ ìràwọ̀ iná, àbí bí ìràwọ̀ erùpẹ̀ tó fẹ́ ìràwọ̀ iná, àbí bí ìràwọ̀ iná tó fẹ́ ìràwọ̀ erùpẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tí ìràwọ̀ yín ò bára mu yẹn, bẹ́ẹ̀ bá ń ṣe ohun tí mo sọ yìí, a máa dín àwọn ìkọlù agbára ìràwọ̀ yẹn, a máa dín kù. Kò ní máa jẹ́ kí àwọn àjálù tí yóò máa ṣẹlẹ̀ sí yín, kò ní máa jẹ́ kó pọ̀. Ẹlẹ́ẹ̀kejì, ẹ lè jọ wà nínú flat kan kó ní kálukú kó mú yàrá títí ẹ̀. Àwọn olówó máa ń ṣe bẹ́ẹ̀. A ní ogun tó ń ja tálákà ló pọ̀ jù, ogun tó ń ja olówó ò pọ̀ púpọ̀. Torí pé olówó bá ní bí 3 bedroom flat, ọkọ á ní yàrá kan, ìyàwó á ní yàrá kan, wọ́n máa dẹ̀ ní yàrá kan. Ṣùgbọ́n lọ́dọ̀ tálákà, ṣe pé tálákà tó jẹ́ pé a room self contained ló ń gbé, ṣe mọ̀ pé òun àti ìyàwó ẹ̀ inú ẹyọ kan náà ló máa jọ gbé. Bó ẹ bá lè ṣe tí wọ́n pé bóyá ìjọ rẹ̀ ti 2 bedroom àbí 3 bedroom, tí ọkọ mú yàrá títí ẹ̀, tí ìyàwó mú yàrá títí ẹ̀, tẹ́ bá ti ṣe nǹkan tí mo sọ yìí, ó máa ràn yín lọ́wọ́. Àbí kí ọkọ máa gbé Èkó, kí ìyàwó máa gbé Ìbàdàn. Bẹ́ẹ̀ bá ṣe nǹkan tí mo sọ yìí, ó máa ràn yín lọ́wọ́. Eléyìí tó yàtọ̀ sí ọ̀nà àdúrà o. Ṣùgbọ́n bàbá ń bá rí rẹ̀ tó bá fẹ́ ìtúsílẹ̀ pátápátá, ẹ pè mí sórí nọ́mbà yìí 08054353629. Ẹ pé àbíkẹ́ WhatsApp ẹ̀ àṣírí ìràwọ̀ mystery of star. Ẹ follow wa lórí gbogbo social media handles wa àṣírí ìràwọ̀.